arábìnrin ọjọ́ iwájú ẹ̀ ń rí pé èèyàn ńlá ni ẹ́ wípé ṣùgbọ́n wà nínú ọgbà báyìí bí bàbá yẹn ṣe sọ pé wà nínú ọgbà wípé ọgbà wa yẹ ká pé wá ń try láti jáde kúrò nínú ọgbà yẹn wípé tó bá dẹ̀ jáde kúrò nínú ọgbà yẹn ò lè débi tó ń lọ. owó táwọn àti ẹ̀gbọ́n ni pé wọ́n ní àjọṣepọ̀ yẹn o ìfẹ́ ń bẹ dáadáa pé fẹ́ra yín dáadáa ń gbà náà lọ. kò sọ́kùnrin tí yóò rí Yétúndé Wùmí tí wọ́n á mójú kú o ṣe fẹ́ ràdà rómi rẹ ni. bẹ́ẹ̀ ni torí mi lè parọ́. ẹ fẹ́ra yín dáadáa ń gbà náà. fẹ́ra wa kódà mo jẹ́ orúkọ ẹ̀. bá a lọ sọ fún ọ̀gá mi pé Yétúndé ṣe ni wọ́n ń fẹ́ káàkiri location pé gbogbo àwọn ọkùnrin tó wà ń bẹ̀ náà ń fẹ́. èmi ò dẹ̀ mọ̀ pé ó ti sọ orúkọ bẹ́ẹ̀ yẹn fún gànbọ̀ ọ̀gá mi ní ṣé location ló lọ ni àbí wọ́n ní wà. ó lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ tó dágbére báwa ní. location ló lọ kì í ṣọ̀dọ̀ màmá ẹ̀ ló wà ní Mẹ́ran àwa lórí stage à ń kọjú lọ́wọ́ bí mọ́tò ọ̀gá mi ṣe yọ nìyẹn mo ṣe bẹ́ láti orí stage yẹn gbẹ̀yìn kò lè sá lọ ìjẹ́ kan rí mi wọ́n ṣá dúdú wọn lọ ń jọ yẹn àtúndíjọ́ kan àtúnwà lórí stage náà bá tún ṣe ń kọjú lọ́wọ́ kan tún ṣe dé mo ṣe fẹ́ kí n bọ́ báyìí àìsàn kan fà mí báyìí wọ́n padà wá bí báyìí ọmọ mi lọ síwájú tọ́gẹ̀ bá máa pẹ́ lé mi kó máa pẹ́ ká gbogbo wa rí Yétúndé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ̀ má borúkọ ẹgbẹ́ wa jẹ́ o ṣé o mọ orúkọ tá a gbé dání bí ní ilé ìbàjẹ́ àwọn ẹ̀dẹ́gbọ́ pé ògbìyàn ló ń fẹ́ nínú ìfẹ́ ní kankan bí báyìí ní ìfẹ́ ní bọ́dì bí wọn ni ó dọwọ́ ẹ̀ wọ́n bá fà mí lé àìṣù lọ́wọ́ pé káìṣù máa mójútó mi wọ́n fún mi ní suspension oṣù 3. ṣé wọ́n ti gbẹ̀bẹ̀. wọ́n fún mi ní suspension pé mo lọ pé mi dágbére ṣe mọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà nílùú ẹ̀wọ̀n ṣe mọ̀ páàrin Yorùbá tábà tẹ́yìn Yorùbá títí ẹnìkan bá ti yẹ a máa bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ara wa ní pé láíláí ọ̀gá ẹ má gbàrú ẹ̀ fún wọn kíníkan wọ́n ṣàfihàn suspension oṣù 3 bàtọ́ oṣù 3 pé mo bá padà lọ mo fẹ́ gbà yìí mo ṣáà ti ṣètò ọdún 8 àtúnṣe. mo fẹ́ dá dúró. èèyàn dáadáa ni Alhaji MC Olúọmọ èèyàn pàtàkì ní ẹlẹ́yinjú àánú ni. ṣùgbọ́n ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀ ní sọ́dọ̀ táwọn gbọ́dọ̀ ní àwọn kan tẹ́ mú lọ bẹ̀ wọ́n ti padà gbá yín kó ń bẹ̀ àwọn náà wà ń bẹ̀ tí wọ́n tó ń dòkó báyìí tó kẹ̀tẹ̀ ń fẹ̀ sí bẹ́ẹ̀ ni. mo ṣì ń débẹ̀ o. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti àgbàlá AK Media Concepts níbi tí a ti ń sè tí ọba aláwọ̀ làbí ní kí ó máa jiná dáadáa lónìí a ti lọ sí ọ̀dọ̀ àwọn òṣèré tíátà bí a ṣe máa ń lọ nígbàkúgbà lóòrèkóòrè láti gbàdégbà láti lọ mú àwọn tí wọ́n ti pẹ́ra lẹ́nu iṣẹ́ yìí wá tí wọ́n yóò sì máa fún wa ní ọ̀rọ̀ àti ohun ìwúrí tí wọ́n ti ṣe àti ìmọ̀ràn fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn. ìyá wa Yétúndé Wùmí ẹ mọ̀ káàbọ̀. olóòtú ẹ kújọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. ṣé dáadáa la bá yín. alhamdulilayi. gbogbo ilé ńkọ́. dáadáa ni. Olúwa ṣeun. nígbà tí ẹ wá sí orí ètò ní sáà kan tó kọjá ẹ ṣe lọ́jọ́ náà lọ́run pé tí a bá tó pè é pé ẹ máa wá ẹ sì mú ṣe lónìí a mọ̀ dúpẹ́ o. alihamudulilayi. a mọ̀ rí yín bá agbára Ọlọ́run. Allahumma àmín. tá a bá sọ nípa àwọn tí Ọlọ́run fún lẹ́wà dára nídìí iṣẹ́ yìí nígbà tó ń bẹ̀rẹ̀ nígbà náà ẹ̀wà pọ̀ Yétúndé Wùmí náà fẹ́ gbọ́ ohun tírín yẹn náà ni tó mọ̀ ń dùn báwọn yẹn dáadáa nígbà náà Ọlọ́run bó lè ṣe lu ẹwà yìí sí bó lè ṣe gbádùn ẹ̀ sí kí làwọn àǹfààní tó tiẹ̀ fún yín nígbà náà Ọlọ́run. èmi ò tiẹ̀ mọ̀ pé òun mi yìí dáa torí gbà mo wà kékeré àwọn fámìlì máa fi mi ṣe tí bá ń kọrin wọn á ní gbogbo ìgò oyin táwọn gbé pamọ́ èmi ni mo gbé èmi ni mo là màmá wọ pé ìgò oyin wọn ní mo ṣe wá mọ̀ pé ohun ẹ̀ ò dùn ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n lóhun yóò dùn ohun tí gbogbo ayé ń gbádùn yìí ni wọ́n ní yóò dùn. nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà táwọn èèyàn sọ pé àwọn láìkí ohun mi àwọn sì gbà mo ṣe mọ̀ pé Ọlọ́run fún mi lẹ́bùn lóòótọ́. so àdúrà àwọn èèyàn tún pẹ̀lú ẹ̀. láàrin àwọn akẹgbẹ́ yín gbà tó lẹ pọ̀ lọ́dọ̀ Fèyíkọ́gbọ́n ẹ pọ̀ dáadáa bó lẹ ń ṣe tẹ fi tọ́lọ̀ ní láti ìgbà náà títí dàsìkò yìí ẹ mú ọkàn kéjì ẹ lọ sílé aláwò kan ní àbí bó o ni. Ọlọ́run ni kò ń ṣe mímọ̀ ṣe mi àwọn tí kó dẹ́kun díẹ̀ fún káàtó kò ń ṣàìmọ̀ṣe tiwọn náà torí kẹ́dà máyọ̀ láyọ̀ jù Ọlọ́run lọ́ba tó ń ṣe ohun gbogbo tó dẹ̀ lè mọ ohun gbogbo Ọlọ́run lọ́ba tí mo máa ń fọpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà pé ṣe bí èmi náà rí kí ni mo gbé fún Ọlọ́run mi ìmọ̀ràn kí
Allah inú mi akbar. gan ò pé àbí ṣé mo mọ̀rún kí ni Allah akbar. mi ò lọ lé kéwú ṣùgbọ́n mo ń kírun mo mọ̀ pé mo ń kírun lẹ́yìn ọlọ́run ló Ọlọ́run sì ń gbà á. ọlọ́run gbà fún mi Alhamdulillah, shukran ọlọ́run gbà kazeera. fún mi gan alihamudulilayi. Mo fẹ́ rántí méjì mẹ́ta. Mo rántí Yétúndé Wùmí, mo rántí Àwẹ̀ró, mo rántí Sùnbọ̀. Àwọn olótùkù ń gbà náà lọ́lọ́ fi kọ́gbọ́n ni o. A sì ń bọ̀ lọ́dọ̀ Àlàdé Arúmirẹ́ ṣùgbọ́n lọ́lọ́ fi kọ́gbọ́n ń gbà náà mélòó ni obìnrin. Bímbọ́ fi kọ́gbọ́n Àwẹ̀ró Àmúdá Àmúdá ti bẹ́ o. Àmúdá ti bẹ́. Èmi náà wọ́n pẹ́ mi náà ti pẹ́ díẹ̀ mo pẹ́ díẹ̀ òun gbà náà Àmúdá ti bẹ́ bẹ́ẹ̀ ni ó yá. Ẹ gbìyànjú bẹ́ẹ̀ lọ apọ̀ bẹ́ẹ̀ lọ sáàrì kọ́lọ̀ fọ́rùn kẹ́ àjọbí ewé Jésù. Bàbá mi ń bẹ lára Sùláìmọ́nù Ayélára. Bẹ́ẹ̀ ni apọ̀ bẹ́ẹ̀. Ẹ pọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní gbogbo àwọn tẹ́ dárúkọ yìí Yétúndé Wùmí là ń gbọ́ dáadáa a sì ń gbọ́ àjọbí ewé náà dáadáa. Bàbá Sàámú náà sì wà. Sàámú bẹ́ẹ̀ ni bàbá Sàámú sì wà. Àjọṣepọ̀ yẹn ń gbà yẹn lẹ́yìn Mọ́gàjí Fèyíkọ́gbọ́n gbà yẹn bó lẹ ṣe ń ṣe bó tẹ̀lé ṣe pàdé Mọ́gàjí Fèyíkọ́gbọ́n. Mo ti sọ̀rọ̀ oníbẹ̀ta ni ó yá. Mo ti sọ̀rọ̀ yẹn dáadáa. Èmi fẹ́ gbọ́ ẹ̀ sọ fún mi rí èmi fẹ́ gbọ́ báyìí. Bí mo ṣe pàdé wọn àbúrò mi kan lọ́wọ́ fi ṣe sábàbí torí mo ti dààmú lọ́wọ́ àwọn eléré lọ Jacob àti Papa Lulu àtàdérùpọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì wà ń gbà yẹn. Ẹ mọ Jacob. Mo mọ Jacob àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì wà nígbà yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo pàdé ní patí kan lọ́dún náà lọ́hùn. Nílùú wo níbo? Ní Yànàpájà ni ẹnìkan wá ló ń ṣe patí wọ́n ń ṣèṣílé mo wà làwọn náà wá pè pọ̀ wọ́n á dá wọn lára yá àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn guesters. Bí mo ṣe débẹ̀ tí mo rí wọn èmi dẹ̀ jókòó mi bá lọ bẹ́ni tó ń sáfò oúnjẹ mo ní ẹgbẹ́ oúnjẹ àwọn adérùpọ̀kọ̀ àwọn àgbẹ̀ lọ fún wọn wọ́n ní kílé mo ní ẹgbẹ́ wẹ̀ báwọ̀ ni ẹgbẹ́ wa mo bá gbé lọ fún wọn mo dẹ̀ ṣì yànjú gan gbà yẹn mo bá pọ̀ mo ní ẹwà yìí sì pọ̀. mo ní ẹjọ́ mi náà fẹ́ darapọ̀ mọ́ yín ni wọ́n fún mi ní káàdì wọn kékeré pé kí n wá wo àwọn ní Mayflower Hotel ní Mushin. wọ́n náà máa débẹ̀ nìkan bíi 4 èmi débẹ̀ nìkan bíi 4:30 nígbà tí máa débẹ̀ wọn náà ti lọ ibo ni mo lè wá wọn sí wọn ní ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kan tó wà ní Èbúté Mẹ́ta ní Brọ̀núwé nọ́mbà 55. Ẹ rántí nọ́mbà. Mi ì lè gbàgbé torí ìyá jẹ mí jọ yẹn mi ì gbàgbé jọ yẹn ìyá jẹ ṣégè sí mi lára mo bá wọn débẹ̀ mi ò bá wọn ìyàwó ọ̀rẹ́ wọn kan ni mo bá ó ní wọn tí dọ́dọ̀ àwọn ní kí wọ́n wọn lọ sí Àpáta lọ́fíìsì Ṣẹ́gun Adéwálé. Olórin jùjú. Bẹ́ẹ̀ ni wọ́n ní kó máa ń wà bẹ́ẹ̀ bá gbéra ó dibẹ̀ àwọn yẹn ní wọ́n tẹ gbúrò wọn rárá pé wọ́n tẹ wà bẹ́ẹ̀ àwọn yẹn ní pé kí n lọ sí ibi tí wọ́n ti ń ta electronics yìí. Ní Onípààrùn kọ́ ni. Onípààrùn. Adébọ̀wálé bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n pé wọ́n lè ṣe kán má débẹ̀ bá gbéra ó dibẹ̀ wọ́n bá ní wọ́n ti débẹ̀ bọ̀tà wọ́n ti gbọ́ pé wọ́n ti wà ní ara pé kí n dúró nígbà tó di nǹkan bíi 7 ọ̀yàn náà fẹ́ ti ṣọ́ọ̀bù àwọn. Kẹ́mọ lọ́lé. Máa lọ bá bọ́tà mo bọ́tà báyìí òjò ṣú ó fẹ́ lè kọ̀run àbó fẹ́ lè kanlẹ̀ bá dé bus stop ní Pààrùn bá dúdú kò sí mọ́tò jájáde ó ṣojú àrọ́ sínú ẹ̀ gbàtà adéṣòdodo bẹ̀rẹ̀ adéṣòdodo kò sí mọ́tò èrò pọ̀ bí omi ní bus stop Òṣòdì pọ̀npọ̀n kan bá dé bá pé ànàpájà làwa kò sí nígbà tá a dé tá a kọjá Ìkẹjà nígbà wọ́n ṣe ń korúkọ bus stop yìí o. ṣé ìṣe mọ́ngòrò àbákò ní Ìkẹjà mọ́ngòrò. àti ìdè mọ́ngòrò àkọjá Ìkẹjà díẹ̀. àti kọjá Ìkẹjà. àti kọjá Ìkẹjà díẹ̀ along road. àti kọjá alongi. nígbà wọ́n ṣe ń korúkọ bus stop yìí. ṣé kò ṣe ní pẹ̀tẹ́ẹ̀sì ní pọ́ǹchì. ni mọ́tò ló bá lóun lọ́mọ torí go-slow pọ̀ ni wọn mọ bí tí go-slow yẹn ti wá ló bá lóun ò lè lọ́mọ gbogbo abábọ́lẹ̀ láti bẹ̀ mo fẹsẹ̀ rìn dé Yànàpájà Alágùntàn bus stop ibẹ̀ ni ìwà mo fẹsẹ̀ rìn dé Yànàpájà nígbà tí màá fi wọlé mo wọlé ní after 12 lóru. sílé ọkọ àbí sílé àwọn òbí ńgbà náà. sílé ọkọ. kí a bá wí. wọ́n ti sùn kí n tó délé nígbà wọn dẹ̀ jí láàárọ̀ dọ́kì kílódé kó tó pẹ́ mo ní go-slow ní mi tètè ní mọ́tò ní níbo ló lọ kankan gbó mo mú lọ sọ́dọ̀ àǹtí mi tó ń ta aṣọ lóṣòdì pé wọ́n wá ní kí n bá wọn lọ sílé kí n lọ bá wọn ṣe nǹkan lé tó ń jẹ́ kí n pẹ́ nítorí èmi ṣe lè gbàgbé jọ yẹn mo ṣàwọ̀ àwọn títí mi ò rí wọn mo tún wọn lọ sí Ìbàdàn òrò àdírẹ́sì Ìbàdàn wà nínú káàdì tó ń lé lọ́wọ́. mo lọ lẹ́ẹ̀kínní mi bá wọn náà ti travel wọn ti dé mo lọ lẹ́ẹ̀kejì mi bá wọn náà ti travel wọn ti dé mo lọ lẹ́ẹ̀kẹta
ẹlẹ́ẹ̀kẹta yẹn ni mo wá sun ẹkún gan-an pé kí ló dé bí mo ṣe débẹ̀ níjọ́ yẹn mo bá kí màmá yẹn gbé abọ́ kan dání mi mọ̀ nǹkan tí màmá yẹn jẹ nínú abọ́ yẹn màmá yẹn bá ní mo ní ẹ káàsán màmá mo ní wọn ní ẹjọ́ mo bèrè àwọn Jacob àti Papa lórí màmá yẹn bá gbá bọ́ọ̀lù bá ṣe báyìí ló bá ní ìwò mọ́tò wọn ló ń lọ lọ́ọ̀kan yẹn bí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ inú mi dùn mo ní pé màá dúró de wọn dúró kẹ̀ ó lè tóṣù 4 kan tó dé òbú sì gbé ni tó yẹ kí mo bá wọn láì dágbére màá tẹ̀lé wọn lọ. gbogbo ní wọn láwọn lọ. ibi tí iṣẹ́ tíátà tó mú mi lómi dé. màmá ká tó tẹ̀síwájú nǹkan tó fi lè mú yàn mọ́ sánná ní báyìí lórí iṣẹ́ kan látàrí iṣẹ́ kan ṣé ẹ lọ lé aláwo wọn fẹ́ gbà tó bá máa là ó tí a bá lu láyé àfikún ṣe tíátà ẹ lálàárí ni àbí wòlíì kan ló jẹ́ pé ọ̀nà ẹnìyẹn o gbogbo èrò ọ̀rọ̀ sáà tí wàá fi bóòlù ṣe jẹ́ gan. mi tiẹ̀ lọ lé aláwo mi dẹ̀rẹ́ ni sọ fún mi rárá mi ò rẹ́ni sọ fún mi ìkọ̀kọ̀ tí n bá sọ pé bóyá ó rí bẹ́ẹ̀ sísá mi kan ara ọmọ òun yà wọn wá ń káàkiri kan ṣáà ní kí n san wọn ká lọ síbi kan wọn ju èbì kan fún pé kan ká lọ ọ̀dọ̀ àfáà kan àwa jọ débẹ̀ bí mo ṣe débẹ̀ báyìí bàbá yẹn ó ṣàyẹ onísàábì iṣẹ́ ìkó rí ọ̀rọ̀ sí ẹni ọmọ tán títorí ẹ̀ wà àbí àǹtí mi èmi ló sọ fún mi pé arábìnrin yìí ọjọ́ iwájú ẹ̀ ń rí pé èèyàn ńlá ni ẹ́ wípé ṣùgbọ́n wà nínú ọgbà báyìí bí bàbá yẹn ṣe sọ pé wà nínú ọgbà ipò ọgbà wa yẹ ká pé wá ń try láti jáde kúrò nínú ọgbà yẹn wípé tó bá dẹ̀ jáde kúrò nínú ọgbà yẹn ò lè débi tó ń lọ mi fọkàn sí mi fetí sí gbà tí kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn mi ti ẹ̀rọ nínú ìjáṣe ní mo ti gbọ́ sà. wọn ò sí ní ẹ ṣe sàárà àbí nǹkan ní kẹ́ ṣe ó lè bá báyè débẹ̀. ó ní kí n kún fàdúrà bàbá yẹn ní kí n kún fàdúrà ní kí n máa gbàdúrà gan ló dáa mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe kúrò ń bẹ nìyẹn bá ṣe kúrò ń bẹ lọ́dún náà lọ́hùn ó kàn di ó ṣáà kí níyẹn kan ṣáàwùn mi ni màá máa ra téèpù tán máa ń gbọ́ngbà tán máa ń fi báírò yìí báyìí. kásẹ̀tì yẹn màá máa ra màá máa fi sí màá máa sọ̀rọ̀ sí màá máa kọrin sí màá máa ṣígbà sí màá máa ṣe tí bá ṣe tán màá tún wá dá padà màá tún fi báírò dá padà màá wá tún pílẹ̀ màá máa gbọ́ àtìgbà ṣáà ni ọkàn mi ti wà ní ìṣẹ̀dá. ẹ ń ṣeré nínú yàrá ilẹ̀ tí ń ṣe o. nínú yàrá ni. bẹ́ẹ̀ bá ń ṣe lọ́wọ́ tí bàbá bá rí ibi náà máa ń wí náà. àtọ́wọ́n bá sílé. àwọn ẹ̀ pílẹ̀ lójú wọn nígbà tí a sọ pẹ́pà eléyìí lèmi fẹ́ ṣe òkè náà wí tọ́tí ẹ̀ kún yín. kò kún mi o wọn ní kó ní kálukú pín gàrí ní èwo ló fẹ́ mú ní méjèèjì inú kò fọwọ́ mú tíátà inú kò fọwọ́ mú ìgbà yẹn mo ti bẹ̀rẹ̀ mo ti ń lọ sọ́dọ̀ Fèyíkọ́gbọ́n mo ṣe dé ọ̀dọ̀ Fèyíkọ́gbọ́n mo kàn lọ kí àbúrò mi jọ yẹn ni mo ṣe dọ́dọ̀ ẹ̀ ó tilẹ̀kùn àmọ́ níbo ló wà lọ ni mo fẹ́ lọ sọ́dọ̀ Fèyíkọ́gbọ́n mo ní ta ló ń jẹ́ Fèyíkọ́gbọ́n ó ní tó ń ṣe tíátà láago mẹ́rin mo ní ṣe ò mọ̀ wọ́n ni ó ní ó mọ̀ wọ́n ni ẹ̀ ìṣó bí àjọ máa débẹ̀ ni bá ṣáà sì jọ débẹ̀ lọ́dún náà lọ́hùn ni bá bàbá lé mo ní dádì mo fẹ́ join mo fẹ́ darapọ̀ mọ́ yín ni wọ́n ní máa gba fọ́ọ̀mù 50 naira mo sáré 50 naira dẹ̀ ní owó nígbà yẹn mo sáré tún pọ́ọ̀sì mi mo fún wọn 50 naira wọ́n fún mi fọ́ọ̀mù wọ́n bá mi fíìlì ẹ̀ mo submit ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. títí dòní ẹ jẹ́ ká lọ sí ọjọ́ tí ẹ wá àwọn pápá lòlò tẹ wá wọn káàkiri òjò pa yín òòrùn pa yín ọ̀tá yín rí dààmú gbogbo ìyà ọjọ́ kan yẹn àtijọ́ tẹ lọ sí Ìbàdàn ṣé òun ni ó padà di ọlà lénìí. òun ni òun ló padà di ọlà òun ló padà fún mi lórúkọ ló kọ́ padà fún mi lókìkí tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé alihamudulilayi ìyájọ́ yẹn ò jẹ́ mi gbé tó bá yẹ pé mi lórúkọ ni kí n máa sọ pé kí n máa wò wọn kọ́ máa ṣe mọ́ ní èmi náà dẹ̀ gbìyànjú kí ní yín gbà yẹn o ṣe mọ̀ kí ní báyìí ní bá ṣe rí lára mi ṣùgbọ́n mo dúpẹ́ fún Ọlọ́run. bọ̀ nígbà tí tí gbogbo wàhálà yẹn pọ̀ gan kí iṣẹ́ tiẹ̀ lọ́tì kan tẹ sọ ṣé ó tiẹ̀ ládùúrà ó ní kankan tẹ wú ó ládùúrà kan tẹ sọ eléyìí kí lẹ sọ́njọ́ náà àbọ̀kàn tiẹ̀ kan lọ bẹ́ẹ̀ yín kàn ṣáà kàn gbà pé kádàrá ni. ṣé ti. ìjọ ti òjò ìjọ gbogbo ẹ̀ tẹ́wọ́ lágo méjì lóru ìṣó tiẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan tẹ Ọlọ́run èyí tí mo ṣe lé ní o ibi tí mo fẹ́ lọ jẹ́ kí n rí bẹ́ẹ̀ dé ṣé tiẹ̀ ṣe nígbà náà lọ́hùn. mi kò sọ́kàn mi bẹ́ẹ̀ mo kàn gbọ́ pé bọ́lọ́run ṣe ní kó rí nìyẹn mo tún tẹ̀síwájú náà ni. ẹ wá tẹ̀lé Fèyíkọ́gbọ́n fún ọdún mélòó kẹ́ tó tẹ̀síwájú ọdún mélòó fi tẹ̀lé Fèyíkọ́gbọ́n. mo tẹ̀lé wọn fún ọdún 8 àti bí oṣù bíi 5 mo fi tẹ̀lé ọ̀gá mi nígbà yẹn. tí wọ́n á yí agbá fún yín ni àbẹ tó lọ bẹ́lòmíì ṣiṣẹ́. wọn ò fi bẹ́ẹ̀ yá gbá fún mi ẹnìkan ló mọ̀ kan ló wá pè mí jọ́nà lọ́wọ́ mo wà lé ní ló bá ní wọ́n fẹ́ ṣe fíìmù kan ní Mẹ́ran wípé mọ́ọ̀bù náà máa ń porúkọ mánu yẹn kó fẹ́ ṣe
fíìmù bá ní ó ní ọ̀dẹ̀ sọ pé káwọn ọ̀dẹ̀ máa múyàn ní gúrùpù ní wọ́n á fún un ní gúrùpù mẹ́jọ wọ́n fún un léyàn mẹ́jọ pé kóun mú wá òun ṣe wá pè mí bó dẹ̀ pèèyàn méjì tóun wá sí mo ní màá lọ ó ní ẹ̀ èyí tó ga yín ò kì í gbà yín kẹ́ jáde mo ní màá lọ ìgbà mo wá tí mo ṣáà lọ wọ́n ṣáà mú mi mọ́nu wọn gbà mo padà lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi tá lọ fún rìhásà wọ́n á sọ fún wọn pé dájú pé mo fẹ́ travel mo ń lọ lúwa wọn ní òkè ń bá lọ so bí mo ṣe wá lọ aisho pẹpẹ kọlọ́n kó fọ̀nù kẹwọn. Ìṣọ̀lá Ògúnṣọlá. bẹ́ẹ̀ ni wọ́n wá ní àwọn ní ọmọ kan nínú wa pé kí n bá wọn pè tí n bá lọ sí rìhásà mo ní ọmọ yẹn ló ṣàtù mí fóṣà. bí bó. mo wá jíṣẹ́ fún gẹ́ẹ̀ yẹn pé ọ̀gá ìṣó ní kájọ máa bọ̀ tá a bá ń bọ̀ ó ṣàtẹ̀lé mi lọ. ìgbà tí máa débẹ̀ gúrùpù tán mú ó ti pé wọ́n ti mú mi mọ́ gúrùpù kò sí gúrùpù tán máa fòun sí mọ́ so ó ṣáàrí àìṣò tó máa rí ó lọ ìgbà tó máa délé ló bá lọ sọ fún ọ̀gá mi pé Yétúndé ṣe ni wọ́n ń fẹ́ káàkiri location pé gbogbo àwọn ọkùnrin tó wà ń bẹ̀ náà ń fẹ́ èmi ò dẹ̀ mọ̀ pé ó ti sọ orúkọ bẹ́ẹ̀ yẹn fún gan bọ́ ọ̀gá mi ní ṣé location ló lọ ni àbí wọ́n ní ó lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ tó dágbére báwa bí location ló lọ kì í ṣọ̀dọ̀ màmá ẹ̀ pé ó wà ní Mẹ́ran a wà lórí stage àmùdẹ̀ wà ní àwọn ọmọ omi àwọn ọmọ tó máa jó fún Òṣàbùnmi. Òṣàbùnmi kan náà. bẹ́ẹ̀ ni òun náà fi ṣe Olúwẹ̀rí níjọ́ ó dàbí pé kò padà ṣe mọ́ màmá ìlú gbàgbé orúkọ màmá yìí òun ló padà ṣe Olúwẹ̀rí yẹn so mo ṣá wà nínú àwọn ọmọge tí wọ́n jó fún Olúwẹ̀rí yẹn a wà lórí stage à ń kọjú lọ́wọ́ bí mọ́tò ọ̀gá mi ṣe yọ nìyẹn mo ṣe bẹ́ láti orí stage yẹn mo gbẹ̀yìn kùlé sá lọ ìjẹ́ kan rí mi wọ́n ṣá dúdú wọn lọ́njọ́ yẹn àtúndíjọ́ kan tó wà lórí stage náà bá tún ṣe ń kọjú lọ́wọ́ wọ́n tún ṣe dé mo ṣe fẹ́ kí n bọ́ báyìí àìsàn kan fà mí ní ẹ̀wọ́ padà pé padà wà mí báyìí wọ́n bá mi lọ síwájú tọ́gẹ̀ bá máa pa ilé mi kó máa pẹ́ ká gbogbo wa rí wọ́n bá mi lọ nígbà tí mo á déwájú ó kù díẹ̀ ká déwájú wọn bí irú bíbá yìí sí bí ẹnu ọ̀nà yẹn mo bá kúnlẹ̀ mo bá forúnkún gbá yẹn èèyàn níbẹ̀rù ọ̀gá gan kò sí mọ́ báyìí kò sí mọ́. wọ́n ní òṣèré pé tíátà respect wà o rigadi wà o. kò dàbí ti gbà yẹn ó sì wà díẹ̀ báyìí kò ń ṣọ̀gá ló bí mi mo fi orúnkún mi mo fi rìn lórí iyẹ̀pẹ̀ láti bí irú bíbá yìí kọjá abẹ yẹn tí mo lọ bá wọn pé kán jọ kì í ṣọ̀rọ̀ náà bí mi nà ṣùgbọ́n mo fún wọn ní respect pé ọ̀gá mi ni wọ́n mo dẹ̀ fún wọn lápọ̀nlé pé ọ̀gá mi ni wọ́n. ṣáà gbẹ̀bẹ̀ ńjọ́ náà lọ́hùn. wọ́n gbẹ̀bẹ̀ lọ́tàn ṣáà mo débẹ̀ wọ́n Yétúndé mi sì máa jẹun mi gbà yẹn Yétúndé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ̀ má borúkọ ẹgbẹ́ wa jẹ́ o ṣó mọ orúkọ tá a gbé dání mo ní mi lè bàjẹ́ àwọn ẹ̀dẹ́gbọ́ pé ògbìyàn ló ń fẹ́ ní mi ìfẹ́ ní kankan bí báyìí mi ìfẹ́ ní bọ́dì bíi wọ́n bá ní ó dọ́wọ́ ẹ̀ wọ́n bá fà mí lé àìṣù lọ́wọ́ pé káìṣù máa mójútó mi nígbà yẹn. nígbà tí a parí eré Mẹ́ran kí a pàṣẹ àwọn fèyí kókó sọ́gbà yín palàṣá. wọ́n fún mi ní suspension oṣù mẹ́ta. ṣé wọ́n ti gbẹ̀bẹ̀. wọ́n fún mi ní suspension pé mo lọ pé mi dágbére ṣe mọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà nílùú ẹ̀hún ṣe mọ̀ páàrin Yorùbá tábà tẹ́yìn Yorùbá títí ẹnìkan bá ti yẹ a máa bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ara wa ni pé láíláí ọ̀gá ẹ má gbàrú ẹ̀ fún wọn kíníkan wọ́n ṣàfún mi suspension oṣù mẹ́ta bàtọ́ oṣù mẹ́ta pé mo bá padà lọ mo ní mo fẹ́ gbà yìí mo ṣáà ti ṣètò ọdún mẹ́jọ àtòṣù mo fẹ́ dá dúró torí bí a ti ṣe kúrò ní Mẹ́ran yẹn a lóṣù mẹ́ta ní Mẹ́ran yẹn ká tó kúrò níbẹ̀ location míì ti dúró fún wa tán fẹ́ lọ tán dẹ̀ ti mú mi mọ́ wọn ẹnu ká lọ ẹ mọ̀ pé nígbà yẹn a kì í jáde ọ̀gá wọ̀ kì í gbà ká jáde ṣùgbọ́n èmi tí mo arájà jáde tí mo lọ sí location míì ó dàbí pé wọ́n mú àwọn wọn kà kúrò lójú èèyàn bẹ́ẹ̀ ni mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré tó pọ̀ dáadáa mo gbìyànjú tó odidi ọdún mẹ́jọ àtòṣù márùn-ún mo ṣe kúrò bẹ́ẹ̀ ni. ẹ̀yin àti àwọn akáàkiri àgbáńlá a ti sọ pé lónìí èyí tí màmá tó padà wáyé ìpadàbọ̀ Yétúndé Wùmí ni wọ́n sì gbé wa débẹ̀ dáadáa àwọn nǹkan míì tí ẹni pé ká tún béèrè òkè náà ni a ti tòjọ́ ìta béèrè ọ̀hún tí wọ́n sì dá wa lóhùn ẹ̀ dáadáa nígbà tí wàá kú lọ́dọ̀ Ayọ̀ Mọ́gàjí Fèyíkọ́gbọ́n lẹ́yìn bí ọdún mẹ́jọ àti oṣù mélòó kan ẹ̀ ti wá dá dúró bó lè ṣe pàdé Àlàdé Arómiré torí òun náà. location Mòbù yẹn ni mo ti pàdé Àlàdé Arómiré. tẹ yọlẹ̀ lọ. tí mo yọlẹ̀ lọ ibẹ̀ ni mo ti pàdé ẹ̀ ibẹ̀ ni mo ti pàdé bàbá Sùwé kọ́lọ́run fọ́run kẹ́ ibẹ̀ mo ti pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré láti Èkó Ìbàdàn
Abẹ́òkúta, Òṣogbo, bẹ́ẹ̀ ni mo ti pàdé wọn Oǹdó. tó láti location yẹn náà wá ní bàbá Mọ́remí wọ́n fẹ́ ṣe fíìmù Collins Àyìnlá náà fi ṣe ọba nínú fíìmù yẹn. Kébé Kwara bẹ́ẹ̀ ni tó sì ṣe. wọ́n ṣe o àwa aláṣọ olórí mi àtọ̀rẹ́ mi kan láṣọ olórí lẹ́sìn ìyàwó Kọ́lá. Wow. nínú fíìmù yẹn gbà ṣe lọ nìyẹn tàbí Aromide ṣì bẹ̀rẹ̀ sí ní mú mi káàkiri yẹn location tóun náà bá kọ story gbà yẹn ó máa kọ́ lé mi lórí gbà ṣe jọ ṣe láti. ó dáwà tí ẹ gbọ́ ni pé wọ́n ní àjọṣepọ̀ yẹn o ìfẹ́ ń bẹ dáadáa pé fẹ́ra yín dáadáa ńgbà náà lọ. torí kò sọ́kùnrin tí yóò rí Yétúndé Wùmí tí wàá mójú kú o obìnrin ní bá a sì fẹ́ pé ẹwà òun gan sì wà dùn ní ṣe fẹ́ làdá Aromide ni. bẹ́ẹ̀ ni torí mi lè parọ́. ẹ fẹ́ra yín dáadáa ńgbà náà. fẹ́ra wa kódà mo jẹ́ orúkọ ẹ̀ òtìgbà tá a fẹ́ra wálẹ̀ ni mo change orúkọ ẹ̀. fọdún mélòó. orúkọ mi kò pọ̀ náà kò pẹ́ bóyá bíi 2 years or 3 years. ṣé ẹ ti ṣàbí amọ fún wọn. no kò sọmọ láàrin wa. àdéhùn ọmọ òsì ni àbẹ́yìn lẹ fẹ́ bímọ fún kò bàbá. sọmọ ni. ẹ gbìyànjú. kò sọmọ. tá bá wò dáadáa yá wa tẹ bá rántí gbogbo sáà tẹ lò ní tẹ rìn ńgbà náà lọ́hùn àti bóyá ń ṣe láyé ìsìn kí lè míìsì gan. tíátà gbàùn ni àti tíátà àtàsìkò yìí kí nìkan tẹ máa ń míìsì. location gbà yẹn ó máa ń dùn mọ́yàn nínú gan tó bá ní location yá torí ńgbà yẹn wàá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn inú àdùn wàá rìn mọ́ àwọn èèyàn àjọ náà kò sówó ń bẹ̀ ńgbà yẹn tọ́lọ́kọ́bọ̀ ló wà ń bẹ̀ ṣùgbọ́n ó fihàn lọ́kàn balẹ̀ inú èèyàn máa ń dùn téèyàn bá ń lọ kó jọ́ ti sìn owó wà ń bẹ̀ nísìn. wọ́n lè fi ń gbóògùn wọn màámi. alihamdulilayi tọ́lọ́ ń kára mọ́ wọn. àmín Ọlọ́run. kọ́lọ́ túbọ̀ kára mọ́ wọn jù báyìí lọ. àmín Ọlọ́run. tó bó ṣe jẹ́ ni. owó wà ń bẹ̀ ń sìn ṣùgbọ́n ẹ̀yin náà fẹ́ wà ń bẹ̀ èmi sì mọ̀ pé ẹ ti wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ sọ sórí atẹ́gùn torí àwọn tó máa ní owó wàdà abẹ́ ẹ̀kọ́ ni. àwọn yẹn kí ló kà wọn pẹ̀lú yẹn ògbówó àwọn máa ń rẹ́ láti gbowó tiwọn ni. wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀. wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀. mo ní lónìí àwọn òṣèré tíátà náà ní kálukú ń fi ọmọ ẹ̀ sídìí iṣẹ́ yìí fi wọ́n síbẹ̀ wọ́n ṣeré wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀yin náà sì bí sun ẹbí wàlẹ̀ ìwọ́nú ọmọ yín ni àwọn náà mú ètí ọ̀nà tẹ́ mú yìí ṣáàtì ẹ̀ rí. kò sí. rárá rárá. ẹ̀yin lẹ fẹ́ kí wọ́n ṣe náà báwọn ni ò fẹ́ ṣe é. mistake tí mo ṣe nígbà yẹn ni pé àti kékeré ló yẹ kí n ti fi wọ́n síbẹ̀ nígbà tán ti dẹni ara wọn èyí tó ti gbéyàwó èyí tó ti lọ́lé ọkọ ṣé mọ̀ ó lójú ọkùnrin tó dẹ̀ lè gbà kíyàwó òun máa ṣe so nǹkan tó fà á nìyẹn ṣùgbọ́n mò ń gbàdúrà ọmọ mi torí ó wà nínú kan nu wọn tó hùn. tóun ti ṣe bí grandma. bẹ́ẹ̀ ni tó hùn kọ́lọ́run bá mi fún. aláàmà mi Ọlọ́run ṣe bẹ́ẹ̀. aláàmà Ọlọ́run ṣe bẹ́ẹ̀. lápapọ̀ lónìí fíìmù tí wàá di mélòó tí ẹ ti ṣe tó jẹ́ tiyín gan. kò ló ń kà ó. tó jẹ́ ti tiyín gangan. bẹ́ẹ̀ni yóò fẹ́ tó gójì. ó lè má tó bẹ́ẹ̀ náà mi kàn lè rántí ni. ọ̀ tó pọ̀ dáadáa. bẹ́ẹ̀ni ọ̀pá àjọbí wà ń bẹ̀ inú kan wà ń bẹ̀ property wà ń bẹ̀. property wà ń bẹ̀. property táwọn gbà nù fíìmù wọ́n gba property yẹn kan ni àbẹ́fẹ́ ra property wọn ò ta fún yín. wọ́n fẹ́ gba property èèyàn kan ni tọ́lọ́run dẹ̀ fún wọn gbà oríire wà ń bẹ̀. oríire. bẹ́ẹ̀ni. bọ̀ ìwọ ló fún yín lórúkọ gan rẹpẹtẹ ńgbà náà lọ́hùn tẹ gbádùn ẹ̀ tó jẹ́ pé fíìmù yín ni o ti owó ìbò háyà. Adéorí mi Adéorí yẹn mo ṣú ẹ̀ ní National Theatre. nígbà yẹn. ìgbà tí mo ṣú ẹ̀ èmi àti fíìmù kan lájọ pàdé woman yẹn wà l'Abẹ́òkúta ó lórúkọ gan nínú ọ̀gá ni ní bóyá mo sọ́ọ̀rì mi ìrántí bọ̀tà ọ̀gá ni ní iléeṣẹ́ kan l'Abẹ́òkúta òun náà gbé fíìmù ẹ̀ wá síbẹ̀ bọ̀tán bá ti wá jáde nínú fíìmù tèmi èrò máa pọ̀ lọ bí bíbá wọ́n ṣe ṣàṣetánà dí mi nìyẹn pé fíìmù tí mi sẹ́ńsọ̀ ni mò ń ṣó wọ́n bá stop mi wọ́n bá ní kan lọ mú lẹ́tà sẹ́ńsọ̀ bọ̀dù wá. sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n fún yín pé tó. mo dẹ̀ wọ́n ṣá stop mi fún 3 days ṣá kọ́lọ́n tó bá mi yanjú ẹ̀ wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bù sí ó yẹ kí n parí show níjọ́ Sunday ó wá bọ́ sí Easter Sunday Monday wọ́n wá fún mi ní ó yẹ kí n parí show ní Sunday. ọjọ́ tó padà yọ̀ǹda fún wa lọ bọ́ sí àsìkò Easter tá a ṣe parí. wọ́n ṣe tún fún mi lọ́lùdé yẹn papọ̀ mọ́ nìyẹn
ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ ṣe nǹkan tó máa ṣe tó Ọlọ́run fẹ́ ṣe nípa nìyẹn Ọlọ́run ṣe torí adé orí yẹn ó fún mi lórúkọ gan-an mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Àtọ́pá Àjọbí. ìwà ló wà ń ta báyìí tí ẹ̀ ń ṣe lọ́wọ́ àbí tẹ́ ti ṣe tí ẹ fẹ́ káwọn lọ wò. mo ti ṣe fíìmù tipẹ́ mo kàn sí ń rò pé mo fẹ́ sílẹ̀ níjọ́ mẹ́ta tó lówó tíyàn fi ń ṣe fíìmù. kí ló ṣẹlẹ̀? owó ni ó tíyàn fi ń ṣe fíìmù sí ó kọjá bẹ́ẹ̀. ó kọjá bẹ́ẹ̀ o àtàrí àjànàkú ni kọ́lọ́run fúnyàn ṣe ni. ó ta gbọ́n pé lára àwọn tí wọ́n súnmọ́ gbajúmọ̀ onímọ́tò ní Alhaji Musiliu ọmọ Akínsọ̀yà MC Olúọmọ wọn ní ìtúlẹ̀ mi náà ń bẹnu wọn kí lágbẹ́ ṣe pẹ̀lú àti MC Olúọmọ ìlú ìyàwó gan ni Alhaji MC. èèyàn dáadáa ni Alhaji MC Olúọmọ èèyàn pàtàkì ni ẹlẹ́yinjú àánú ni téèyàn bá sunkún wọlé ó máa rẹ́rìn jáde ni ó ṣèyàn láàánú gan èmi dẹ̀ ti mọ̀ wọ́n láti sọ̀lọ̀ ni mo ti mọ̀ wọ́n. tipẹ́ látàyè Brown mo ti mọ̀ wọ́n. ṣùgbọ́n ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀ nítorí ohun táwọn gbọ́ ni kán ní àwọn kan tẹ́ mú lọ bẹ̀ wọ́n ti padà gbá yín kó ń bẹ̀ àwọn náà wà ń bẹ̀ tí wọ́n tó ń dòkó báyìí tó kẹ̀tẹ̀ ń fẹ̀ ṣé bẹ́ẹ̀ ni. mo ṣì ń débẹ̀ o àṣejọ anájọ ṣe dáadáa. kò sí kí wọ́n lé yín sẹ́yìn ń bẹ̀. kò sí kò irọ́ ni. tẹ bá sálámọ̀ ń sílẹ̀kùn ń dáhùn sàlámà lẹ́kùn yín. pẹ̀lú ògo Ọlọ́run torí èmi náà bàjẹ́ ń bẹ̀. ṣe mọ̀ ó ní kéèyàn wà ń bẹ̀ kéèyàn wà ń bẹ̀ kan kó tún wẹ̀ ṣe ó lè yẹ kéèyàn wà ń bẹ̀ kan ẹlòmíì máa wà ń bẹ̀ kan tó kó máa ba ara ìjẹ́ tán níbà yóò gbọ́dọ̀ débẹ̀ mọ́ Ọlọ́run jẹ́. ìyá MC Olúọmọ lẹ́yìn. bẹ́ẹ̀ ni. ọmọ yín dáadáa ni. ọmọ mi dáadáa ni. kò ní bàjẹ́ o láti iléeṣẹ́ AK Media Concept níbi tí a ti ń ṣe tí ọba aláwọ̀ abẹ́ni kí ó máa dùn fún wa. ìyá wa nílé iṣẹ́ ń bí wọn ní ká gbé fún yín arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akíndéjọ ní káfíńlẹ̀ káfí kí n pé ṣe. ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí ò ní dàrú lágbára Ọlọ́run àbùdí báyìí tó lókun àbùdí ń tọ́lọ́sọ Ọlọ́run máa fi púpọ̀ rọ́pò fún yín kò sẹ́dà tó ní búbù láàrò mi bí tẹ́sí mú tẹ́sí ń ra àwọn ẹ̀bùn fún wa ẹ máa mọ bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run Lédùmarè a máa fi púpọ̀ a máa fi rọ́pò gbà tá a fọ́ lójú ibi tá a ti mú wà ṣe ní rí a máa rí a sì mọ̀ àmọ́ kó pọ̀ sí ni kó bìzàbìzà bó ṣe máa rí nìyẹn lọ́lá Al-Qur'ani nílẹ̀ àti ọlá iná àti iná. bisimilahi rahman rahim iná àtẹ̀yìnà kàlẹ́kàṣọ́r wàsálẹ̀ lọ́dúnkà wáyà. ṣàníyàká ó wà láàbìtà. adéomíkà sí ní orúkọ tèmi o àwọn àbá ní sàárẹ̀ olúmọ́ní ìmí ni ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sán ọmọ ajíkànjé adéròmú ọmọ láàmìlẹ́kùn olùpàkó dáadáa ni o ẹ jẹ́ ká lọ sí sàárẹ̀ nílé bàbá mi níbi tí Àlàbí Ọ̀sọ̀ tó ti ń kẹ̀tẹ̀ǹfẹ̀ nínú ọlá rẹpẹtẹ ó dàbọ̀.